tọ́ mo kí gbogbo wa pé a kú ìyálẹ̀ta. Mo kí wa ọlọ́run elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Orúkọ ti tèmi ní Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù. Kọ́lọ́run kó dákun kó ṣàánú fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ó máa ní kò sóògùn lóòótọ́ ni. Ṣé ibi tí kálukú bá rìn dé ibẹ̀ náà ni yóò rí nàmọ́. Ẹlòmíì ti gbìyànjú tẹlòmíì bá pè òun ti náwó tó jẹ́ kínní, òun ti ná gbá, òun ti náwó. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá àṣírí tí kálukú ń ṣe ìgbìyànjú, kì í ṣe pé kò ṣe. Kí n sọ kínní kan, àdúrà tá à ń gbà yìí, àdúrà tá à ń gbà, kò sẹ́ni tí ó jí lójúmọ́ láti ìgbà tó ti gbọ́njú tí ó ṣe pé ìlera ẹ̀ o. Àdúrà náà ni kó gbogbo nǹkan tó ń ṣe láyé kó náà bá wọn ṣe. Ó sì pọ́ ọmọ 40 years tí ò tí ì ṣe nǹkan kan. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ́ ni, Ọlọ́run kó ṣàánú fún wa. Ṣùgbọ́n gbogbo nǹkan lọ́lọ́run kọ̀, Ọlọ́run ò kọ́ àjò o. Tó wá sọ pé títorí pé o ti ń gbìyànjú kò tí ì yọ, o wá fẹ́ dáwọ́ ìyànjú dúró. Ó dàbí ẹni pé o ṣiṣẹ́ lọ́sẹ̀ kan, o rówó, o wá lò ó ṣiṣẹ́ mọ́, tàbí o ṣiṣẹ́ wọn à sanwó oṣù, o wá lò ó ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o. Mo máa ń sọ kínní kan pé ẹyẹ ò dẹ̀ kì í fapá kan fò. Bẹ́ẹ̀ bá ṣe ń gbàdúrà, wọ́n ní bàbá ṣe ń ṣe yá àlá ò ká máa ṣe yá àyàṣẹ. Tẹ́ bá ṣe ń gbàdúrà, ẹ máa ṣe ìgbìyànjú, sàárà ẹ fi kún, ẹ sì fi wà tó dáa, ẹ fi tì lẹ́gbẹ̀ẹ́. Ẹ̀yin ti ti yín síwájú Ọlọ́run, gbígbàdúrà ló kù. Kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò tí Ọlọ́run ó sọ pé òun tó. Tí kálukú bá mọ pé òun dé, tí kálukú bá mọ iṣẹ́ tí ó ṣe tí ó fi jẹ́ èèyàn láyé, òun ni ó lọ tí ó lọ máa ṣe. Èyí tí fi ń yábàrà lọ ṣe léyìí, lọ ṣe léyìí, lọ ṣe gbá, lọ ṣàwo yẹn kò ní í lọ. Ibi iṣẹ́ òun gangan ni ó lọ. Ṣùgbọ́n ìgbìyànjú, ó dàbí ẹni tó fi àdúrà sílẹ̀ tí ò ṣe láàrin ọjọ́ méjì mẹ́ta. Ó ṣeé ṣe kádùá fi sílẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì. Bẹ́ẹ̀ ni ìgbìyànjú. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní ṣe ìgbìyànjú, wọ́n ní ṣe nǹkan, yóò sì máa dùn, yóò máa dán. Má fi rẹ̀ wé wọn o. Má fi rẹ̀ wé wọn rárá. Torí pé mo máa ń sọ nínú àwọn fídíò mi, bàbá ẹlòmíì ó ti ra oko, ó ti sánko, ó ti ralẹ̀, ó ti sánko, ó ti gbin nǹkan sí. Nǹkan kan ń jáde, wọ́n sì ń kéré. Kì í ṣe pé bóyá àbá wọn fi nǹkan lẹ̀kọ́ ni mò ń sọ, pé bóyá ó fogún lẹ̀kọ́ ni mò ń sọ o. Ẹlòmíì wà tó yẹ pé bá oníwẹ̀sẹ̀ ra oko, oníwẹ̀sẹ̀ san, oníwẹ̀sẹ̀ gbin nǹkan sí, ni ó kọbè, ni ó ṣe gbogbo ẹ̀ kó tó máa kéré, sẹ́mọ̀ pé yóò pẹ́. Ìyàtọ̀ wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà ń bẹ̀. Ìwọ ni kó má fi rẹ̀ sílẹ̀, jẹ́ onígbìyànjú. Tẹ́dà bá jẹ́ onígbìyànjú, tí ó bá fẹ́ rí látòkè, yóò rè lóòótọ́, ṣùgbọ́n kò ní í ṣe nǹkan kan tí ó fi padà sókè. Tó bá ti jẹ́ pé kó nǹkan mẹ́rẹ̀ẹ̀rin papọ̀, òun gbàdúrà, ó jẹ́ onígbìyànjú, òun ṣe sàárà, ó dẹ̀ fi wà tó dáa, ó fi tì mẹ́rẹ̀ẹ̀rin yẹn, ó kó pé wàláì. Kò sẹ́ni tọ́lọ́run bá ṣàdéhùn pé òun ò ní dánwò. Kò sí Ọlọ́run wá bẹ́nìkan ṣàdéhùn pé òun ò ní dánwò. Àwọn tó jẹ́ ìránṣẹ́ tó jòjìṣẹ́ gan, Ànábì Muhammad, Jésù, Ọlọ́run dán wọn wò. So téèyàn bá wá rí àdánwò, kò gbọdọ̀ sọ pé àdúrà táwọn àgbà ni pé kọ́lọ́run jẹ́ ká ti ju àdánwò lọ kó tó dé. Ẹ jẹ́ ká jó ní gbìyànjú. Àṣírí tí mo fẹ́ fílẹ̀ láàárọ̀ yìí, àṣírí ẹ jẹ́ ká gbìyànjú, ẹ má jẹ́ ká fojú wò pó kéré. Èmi dẹ̀ máa ń sọ tí n bá fi àṣírí lẹ̀, tí kódà kó má ju aláǹgbá kan ṣoṣo lọ, iye tí bàbá gbà ni màá gbà. Ó wá lè má jẹ́ pé òun nìkan ní ṣe fún tọ̀hún, kí mi náà wá nǹkan míì tún fi kún o. Ṣùgbọ́n ní tí màá gbà, òun ni màá gbà. Mo dẹ̀ máa ń sọ àwọn àṣírí tí mo bá fi sílẹ̀, mo tọ́jú ẹ̀ pamọ́ ni o. Mo tọ́jú ẹ̀ pamọ́, òun ni. Àṣírí yìí dáa púpọ̀, ó dáa púpọ̀ fún tí ọ̀nà bá dí mọ́yàn. Owó ò dúró lọ́wọ́, owó ò wọlé, gbogbo nǹkan ṣe bákan bákan. Ṣẹ́dá àṣírí tá a bá á sìn sí ọwọ́ yípo méjèèjì lásìn sí. Gbogbo ń tá a bá fọwọ́ bà yóò máa já sówó fún wa ni láṣẹ Ọlọ́run. Níbi àṣírí yìí ṣe wà, inú mi ó dùn. Ẹ gbìyànjú ẹ̀, kẹ́ ẹ ṣe sára, ó dáa púpọ̀ gan o. Kí lẹ́ bá mi wá? Ẹ bá ń wá ọmọ aláǹgbá ṣéńkélé tí ìju tíntín báyìí lọ́hùn, kékeré báyìí, ọmọ ọlọ́yún bẹ̀rẹ̀ tíntín, ńlẹ́ bá mi wá. Ẹ fún díẹ̀, oṣù díẹ̀, ẹ wá jó pọ̀. Tẹ́ bá ti jó pọ̀, ṣe rí àwọn tó jẹ́
tẹ́sẹ́tẹ́sẹ́ ẹ bá mi gbìyànjú ẹ̀ ó dáa púpọ̀ tẹ́ bá ti jó pọ̀ ẹ wà ọwọ́ tẹ́ sin sí rẹ̀ ẹ ṣàdúrà rẹ̀ so ẹ wà sin sí ìka ọwọ́ méjèèjì báyìí eléyìí lẹ́sìn sí ó tètè mú nǹkan wá o ó tètè ọlọ́run fi gbàdúrà sí púpọ̀ jù ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ àṣírí tó dáa ni ara àwọn nǹkan bàbá wa nílẹ̀ Yorùbá ni wọ́n ní gèlèmọ̀ ẹ wá jẹ́ kí n lọ bẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ara àwọn gbólóhùn rẹ̀ ni mò ń sọ o so ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tó dáa púpọ̀ lóòótọ́ ó kéré lójú àwọn nǹkan míì wà tí ò ju nǹkan kékeré lọ tó sì ṣiṣẹ́ ju nǹkan ńlá lọ so 08061408254 ní nọ́mbà tí ní WhatsApp nọ́mbà wa tẹ́lẹ̀ fi bá wa sọ̀rọ̀ 09072793348 kọ́ nọ́mbà wa ni mo máa ń sọ kínní kan gbogbo àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá ní béèrè lórí ẹ̀ ẹ kọ́kọ́ fọwọ́dù àṣírí yẹn sí wa ní WhatsApp ẹ wà béèrè tẹ́ fẹ́ béèrè lórí ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé àwọn eléyìí tó bá jẹ́ pé a kò díẹ̀ ẹ má bínú o kì í ṣe pé bóyá a fi pamọ́ ṣùgbọ́n ibi tá a ti gbà á tán bá sọ fún wa pé wọ́n fún wa láṣẹ láti fi síta táwa sì fẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀ wípé nǹkan báyìí àṣírí báyìí wà dandan ni ká sọ ọ́ ṣùgbọ́n a lè fi nǹkan kan pamọ́ ń bẹ̀ ìdí ni pé lè rí tá a ṣe àwọn àṣírí mi wà tó yẹ pé ibi tá a wà lọ tá a ti lọ gbà á ti ṣàdéhùn fún wọn pé kò ní jáde síta ẹ̀ẹ́dẹ̀ mọ̀ nǹkan pè láṣírí ńlẹ̀ Yorùbá ó lágbára púpọ̀ ẹlòmíì ò mọyì àṣírí àwọn bàbá wa mo ti rí ẹni tí ara sọ fún láti gba àṣírí mo ti rí ẹni tá a sì gbá tá a ṣàwò fún tó dẹ̀ wá tún ṣèlérí mo tún rẹ̀ tó ní ká búra tá a tún búra sírú àṣírí bẹ́ẹ̀ tá a bá wá fi sílẹ̀ pé a ti dalẹ̀ búra so ẹ má bínú tó bá kù díẹ̀ ká tóbi tá a bá kù sí ẹ gbà wá bẹ́ẹ̀ ẹ dákun mo bẹ̀ wá ní orúkọ Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ ṣùgbọ́n ojúlówó ọmọ Yorùbá wọn à lè bínú tí wọ́n mọyì àṣírí wọn à lè bínú bẹ́ẹ̀ ni wọn à lè bínú Ọlọ́run ó gbà fún wa àdúrà wa gbà o 07083907513 WhatsApp number wa 09072793348 call number wa 08061408254 WhatsApp number wa ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp àdáyín ló tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀ tó ní ìbéèrè nínú ní o lílè tá a sọ pé ẹ lè béèrè lórí ẹ̀ ní o ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp Ọlọ́run ó gbàdúrà wa o ọdún ayọ̀ la ṣe.